já kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ibi tá a ti ń múròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ìbójú tẹ fún wa ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà là mú wá orúkọ oníròyìn yín òun náà ní àyànfẹ́ Elédùmarè ṣáájú ká tó máa lọ ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. ẹ̀mí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló jẹ wá lógún jùlọ púpọ̀ èyí ló sì fà á tí iléeṣẹ́ ààrẹ fi ra bàálù aládàáni tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Báyọ̀ Ọ̀nánúgà ló fún un náà léde. lórí ọ̀rọ̀ Báyọ̀ Ọ̀nánúgà náà ni mo sì wà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mọ̀ pé ọmọ Nàìjíríà ń pè òun lórúkọ burúkú èyí tí wọ́n ń pè ní T-Pain. ní ìpínlẹ̀ Nasarawa ẹlẹ́wọ̀n 12 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí àìróúnjẹjẹ àti àìsí ìtọ́jú tó péye ní ilé ọgbà ẹ̀wọ̀n ọ̀hún. àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti ṣe àwárí òkú ọ̀dọ́bìnrin kan èyí tí wọ́n rí lẹ́bàá ọ̀nà lẹ́ni tí wọ́n jù síbẹ̀. àwọn ajínigbé ti jí òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó kan gbé ní ìpínlẹ̀ Enugu wọ́n sì ń béèrè fún 50 mílíọ̀nù náírà. ó kéré tán ènìyàn 5 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìkọlù àwọn Fúlàní àti àgbẹ̀ ní ìpínlẹ̀ Adamawa. ìròyìn ti Yorùbá Nation. ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams òun ló ti ń béèrè fún bílíọ̀nù 5 náírà lọ́wọ́ ajìjàǹgbara Sunday Igboho látàrí pé ó fi ẹ̀sùn kan olóyè Adéyẹmọ náà wípé ó tọwọ́ bọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ òun tó sì ṣeéṣe kó ba orúkọ òun jẹ́. ìròyìn ti Biafra Nation báyìí Samuel Ekpa ló ti fi ohùn léde wípé lọ́la òde yìí ti ń ṣe ọjọ́ 29 inú oṣù tá a wà yìí ìkéde kónílé ó gbélé ó sì ń tẹ̀síwájú látàrí olórin tàkasúfè èyí tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Enugu. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ẹ̀mí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó jẹ wá lógún jùlọ èyí ló sì fà á tí iléeṣẹ́ ààrẹ tí wọ́n fi ra bàálù aládàáni tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Báyọ̀ Ọ̀nánúgà ló fi ìròyìn náà léde lánàá òde yìí lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ní orí tẹlifíṣàn ìyúnmọ̀máwòrán Channels TV ní àná òde yìí. ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nánúgà ló fi ìròyìn náà léde nínú ètò ti sọ di mímọ̀ wípé kì í kàn déédéé ṣe pé ara bàálù tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ṣùgbọ́n èyí tí ààrẹ ń lò tẹ́lẹ̀ ó ti ní àyàn tó sì ti ń kọ iṣẹ́ sílẹ̀ díẹ̀díẹ̀ ó ní ṣé ká sì máa fi ẹ̀mí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká má bàa fi wéwu èyí ló sì fà á tí wọ́n fi ra bàálù aládàáni tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ó ní sẹ́yìn fẹ́ kí ààrẹ lọ sájò kó mọ̀ dé mọ́ ni pẹ̀lú bí bàálù ṣe ń já káàkiri orílẹ̀-èdè káàkiri pẹ̀lú bí àwọn bàálù náà bá ṣe ń kọsẹ́lẹ̀ ó ní èyí ló sì fà á tẹ́mi ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi jẹ àwọn ènìyàn lógún púpọ̀ nínú èyí tí wọ́n fi pàṣẹ wípé dandan la túláàsì ni ààrẹ gbọ́dọ̀ ní bàálù tuntun míì ó ní bàálù tí ààrẹ ń lò tẹ́lẹ̀ ó ní ó ti ń kọsẹ́ sílẹ̀ láì mọye ìgbà tí wọ́n ti ń ṣe àtúnṣe rẹ̀ nínú èyí tí wọ́n tó ti polongo rẹ̀ pé àwọn fẹ́ tà á fún orílẹ̀-èdè tí wọ́n bá nílò rẹ̀ èyí ló sì wá fà á tí wọ́n fi gbé ìgbésẹ̀ tuntun láti ra bàálù aládàáni tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ̀mí ààrẹ ṣe pàtàkì torí wípé ó gbọ́dọ̀ fi ọwọ́ ara rẹ̀ gbé ìjọba lẹ̀ fún ẹni yòówù tó bá tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí èyí ló sì fà á táwọn fi gbé ìgbésẹ̀ náà. nínú ti ìròyìn Ọ̀nánúgà ìṣe ń tẹ̀síwájú pẹ̀lú bí ó ṣe sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mọ̀ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan ń pe òun ní orúkọ burúkú èyí tí wọ́n pè ní T-Pain. Báyọ̀ Ọ̀nánúgà lásìkò tó tún sọ̀rọ̀ ní ìtẹ̀síwájú lórí Channels Television lánàá òde yìí ó ní lóòótọ́ àti lódodo ó ní ebi ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà àti ìyàn àti ibi ọ̀pá àgbà tí ń fi ń fọwọ́ mẹ́kẹ́ ó ní bẹ́ẹ̀ lààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ wípé ebi wà lóde ó ní ṣùgbọ́n gbogbo orúkọ tí àwọn ènìyàn ń pe ààrẹ yìí níṣe ni ààrẹ kò tiẹ̀ mọ̀ nǹkan kan nípa rẹ̀ ó nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ka ohunkóhun tí bá ń lọ lórí ayélujára
ó ní ìdí ló sì fà á tí kò fi mọ̀ pé ayé ń pè ó ní orúkọ T-Pain. ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní láti ro inú wọn kí wọ́n pe àárọ̀ àti ọ̀dọ̀fin inú wọn torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣiṣẹ́ takuntakun láti lè tún ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà sọ bí ẹni sọgbà oníkọ̀wá ní dáa ká tún wá máa fi ojú olóore ká máa fi gígùn pẹ̀lú àwọn orúkọ burúkú tí wọ́n pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Ní ìpínlẹ̀ Nasarawa ẹlẹ́wọ̀n 12 ló ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé látàrí àìróúnjẹjẹ àti àìsí ìtọ́jú tó péye nínú èyí tí wọ́n tún sin wọ́n láì jẹ́ kí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n mọ̀ sí i. ọgbà ẹ̀wọ̀n tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nigeria Correctional Service èyí tó wà ní Keffi ní ìpínlẹ̀ Nasarawa níṣe ni wọ́n ti sọ di mímọ̀ látẹnu àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ibẹ̀ tí wọ́n sì fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ó kéré tán láàrin oṣù kan gbáko ẹlẹ́wọ̀n 12 òun ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú èyí tí wọ́n tún ti sìn wọ́n láì jẹ́ kí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n mọ̀ sí ọ̀rọ̀ náà. Nínú oṣù tá a lò sẹ́yìn tí ń ṣe oṣù kẹsàn-án ó ní wọ́n sọ dímọ̀ pé títí di àsìkò yìí tí ń ṣe oṣù kẹwàá kò dín ní ẹlẹ́wọ̀n 12 léyìí tí wọ́n ti jáde láyé ṣáájú ní inú oṣù kẹfà ọdún tá à ń lò lọ́wọ́ yìí ó ní mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ yìí ìyún Olúbùnmi Túnjí Òjó tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọgbà ẹ̀wọ̀n tó wà ní Keffi ní Nasarawa náà ó ní wọ́n kọ́ kalẹ̀ léyìí tó ṣe déédéé ẹlẹ́wọ̀n léyìí tí ó gba ẹlẹ́wọ̀n tó ṣe déédéé 340 ó ní ṣùgbọ́n látàrí àkúnragbágagà èyí ló sì fà á tó fi já sí wípé ẹlẹ́wọ̀n tí òǹkà wọn jẹ́ 750 ó ní wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n náà èyí tó wà ní Keffi Medium Security Custodial Center ní ìpínlẹ̀ Nasarawa ọ̀hún ó ní sẹ́yìn náà wòye sí i pẹ̀lú bó ti já sí wípé ọgbà ẹ̀wọ̀n náà ti kún àkúnfọ́ tó sì ti kún àkún jùlọ ó ní èyí ló sì fà á tó fi já sí wípé kò sí ìtọ́jú tó péye fún àwọn ẹlẹ́wọ̀n tán wà ní ọgbà ẹ̀wọ̀n náà nínú ètí àwọn 12 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí pé wọ́n sọ dímọ̀ pé kò sí oúnjẹ fún wọn pàápàá jùlọ àwọn tó jẹ́ aṣọ́ ọgbà ẹ̀wọ̀n náà yóò wọ́dà wọ́n tún máa lu àwọn ẹlẹ́wọ̀n míì tí wọ́n dá àpá àti ọgbẹ́ tó tóbi sí wọn lára nínú ètí wọn kò sì tún ní fún wọn ní ìtọ́jú tó péye tó sì lè mú kí àwọn ẹlẹ́wọ̀n kí wọ́n ti bẹ̀ náà dágbére fún ayé èyí tó sì sọ di mímọ̀ wípé àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé sẹ́yìn ó ní wọ́n máa ń gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́sí nínú èyí tí wọ́n ti máa ń fi òkú wọn pamọ́ síbẹ̀ ó ní ṣùgbọ́n níbi oṣù tá a lò tán yìí sí oṣù tá a ń lò lọ́wọ́ yìí àwọn ẹlẹ́wọ̀n tó jáde láyé wọ́n gbìyànjú láti gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́sí ọ̀hún nínú èyí tí àwọn aláṣẹ àti olùdarí ilé ìgbókùpamọ́sí náà ní ìpínlẹ̀ Nasarawa tí wọ́n ti sọ wípé a kò gba òkú kankan mọ́ torí pé kò sí àyè tí wọ́n yóò tọ́jú wọn sí èyí ló sì fà á tí wọ́n fi wá pa ilẹ̀ ní pánsá tí wọ́n sì sin àwọn ẹlẹ́wọ̀n náà láì jẹ́ kí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n mọ̀ ẹni tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kàn fi orúkọ bo òun ní àṣírí lára àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n náà ló ṣe àlàyé yìí tó fi léde síta. Àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti ṣe àwárí òkú ọ̀dọ́bìnrin kan lẹ́bàá ọ̀nà èyí tí wọ́n gbé jù síbẹ̀. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Precious Yusuf ẹni ọdún 23 ó ní wọ́n bá òkú rẹ̀ ní ẹ̀bá ọ̀nà ní agbègbè tí wọ́n pè ní DLA ìdojúkọ Falcon Club ní ìpínlẹ̀ Delta olúlu ìpínlẹ̀ Delta ti ń ṣe àṣàbà ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí Bright Edave tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ọ̀dọ́bìnrin tí ó jẹ́ ẹni ọdún 23 ọ̀hún ó ní àkọsílẹ̀ wà wípé ó jáde nílé ní ọjọ́ 22 inú oṣù tá a wà yìí tó sì dágbére fún ọ̀rẹ́ rẹ̀ wípé òun lọ sí agbègbè kan ètò wọn pè ní Kókà nínú ètò tí lọ pàdé ọ̀rẹ́kùnrin tí wọ́n pàdé ara wọn lórí ayélujára tó sì sọdúnmọ́ wípé nígbà tó di ọjọ́ 23 tí ń ṣe ọjọ́ kejì ọjọ́ tó kúrò ní ilé ó pe ọ̀rẹ́ rẹ̀ náà bákan náà wípé mo ti ṣetán níbi tí mo wà o mo ti ń darí bọ̀ wálé báyìí wọn ní ṣùgbọ́n àlọ́ lámilámi báyìí òun náà ní ọ̀rọ̀ Precious Yusuf pẹ̀lú bó ṣe já sí wípé ó lọlé kò délé ó roko kò dóko òun ló padà kẹ́yìn ọ̀rọ̀ ọ̀dọ́bìnrin ọ̀hún nínú ìtàn ti fi ìròyìn náà léde wípé nígbà tó di ọjọ́ 24 tí ń ṣe ọjọ́ kẹta sí ọjọ́ tó kúrò ní ilé òní wọ́n rí òkú rẹ̀ ní òpópónà DLA ìdojúkọ Falcon Club nínú èyí tí wọ́n ti sọ di mọ̀ pé wọ́n ti jù sí ojú ẹ̀bá ọ̀nà náà wàyí o ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Delta
Olúfẹ́mi Àbániwọ́ndá ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn láti ṣe àwárí èèyàn burúkú tó wu ìwà náà táwọn yóò sì fojú rẹ̀ wíná òfin tí ọwọ́ bá ti ba arákùnrin ọ̀hún. Ó sì rọ gbogbo àwọn ọ̀dọ́bìnrin wípé ẹ máa ṣọ́ra yín lásìkò yìí, pàápàá jùlọ nípa àwọn ọ̀rẹ́ orí ayélujára èyí tí ẹ̀ ń kó káàkiri nínú ètò tí já sí wípé kò sí agbègbè èyí tí ètò ààbò tó péye tó wà fún mọ́ lórílẹ̀‐èdè yìí. Àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ jí òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó kan gbé ní ìpínlẹ̀ Enugu tí wọ́n sì ń béèrè fún 50 mílíọ̀nù náírà ṣáájú kí wọ́n tó lè rí tú sílẹ̀. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chima tó wà ní ẹ̀ka ti RS4.211 ní Ìgbókòlò tí ń ṣe ìpínlẹ̀ Enugu ó ní wọ́n ti fi ìdí ìròyìn rẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé wọ́n jí gbé ní ọjọ́ àbámẹ́ta èyí ní agbègbè iléèwé gíga tó pè ní Maduka Nsukka ní ìpínlẹ̀ Enugu náà, gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀kan pàtàkì nínú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ọ̀hún ìyẹn Federal Road Safety Corps FRSC tí wọ́n fi ìdí ìròyìn náà múlẹ̀. Wọ́n ní àwọn ti pe àwọn ajínigbé ọ̀hún ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó náà tí wọ́n sì bá wọn sọ̀rọ̀ wípé lóòótọ́ àti lódodo làwọn ti jí arákùnrin náà gbé nínú ètò ìtìjà ti wípé káwọn tó lè tú sílẹ̀ ẹ lọ rè tọ́jú mílíọ̀nù lọ́nà 50 náírà fún wa ká tó lè tú sílẹ̀. Nínú àlàyé tí arákùnrin náà ṣe, wọ́n ní Chima ó ní ó gbéra láti ilé rẹ̀ nínú ọkọ̀ rẹ̀ tó sì ń dárìn lójú pópó nínú èyí tí wọ́n ti ṣe ìkọlù sí ní agbègbè iléèwé gíga Maduka ní Nsukka tí ń ṣe ìpínlẹ̀ Enugu náà. Wọ́n sì sọ di mọ̀ pé gbogbo akitiyan àwọn láti dóòlà ẹ̀mí arákùnrin ọ̀hún ó ní ó ti wà ní òkè téńté báyìí. Nínú ìtàn ti sọ di mọ̀ pé àwọn fura mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra ìyún IPOB ó ní wọ́n wu ìwà náà táwọn ikọ̀ IPOB náà sì ti fohùn lédè wípé láyéláyé yín ẹ tún má sọ bẹ́ẹ̀ mọ́, ẹ má fi ẹ̀sùn tí kìí ṣe tiwa ẹ má fi kàn wá torí pé àwọn kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tí ẹ mú wá yìí. Àmọ́ ṣá àjọ tó mójútó lílọ bíbọ̀ ojú òpópó ọ̀hún wọ́n ti fọwọ́ mẹ́wàá sọ̀yà pé àwọn yóò ṣakitiyan àwọn láti wá arákùnrin náà rí tí wọ́n sì dá padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ó kéré tán ènìyàn 5 ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé báyìí látàrí ìkọlù àwọn Fúlàní àti àgbẹ̀ ní ìpínlẹ̀ Adamawa. Kì í ṣe ìròyìn tó jẹ́ tuntun mọ́ pẹ̀lú bí àwọn àgbẹ̀ àti Fúlàní bá ti ń ṣe ìkọlù sí ara wọn ní ìpínlẹ̀ Adamawa ọ̀hún ní lemọ́lemọ́, pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Sulaiman Ngoroje bó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ní ọjọ́ 27 tí ń ṣe inú oṣù tá a wà yìí ní agbègbè tó ń pè ní Wàtádì ní ìjọba ìbílẹ̀ Sọ́ǹgì ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ nínú èyí tí àwọn àgbẹ̀ àti Fúlàní tí wọ́n ti dojú ìjà kọra wọn tó sì dáná sun ilé ara wọn àti dúkìá ara wọn tẹ̀mí ènìyàn 5 tó sì ṣe bẹ́ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ẹni tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kẹ́ forúkọ bò wọ́n láṣìírí ó sọ di mọ̀ wípé àwọn Fúlàní darandaran náà ó ní wọ́n ti ya kọlọ̀rọ̀ sí pẹ̀lú bí wọ́n ṣe máa ń da màálù wọn lọ sínú oko àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe wàhálà lọ́sàn-án àti lóru láti lè jẹ́ kí èrè oko àwọn kó pọ̀ táwọn Fúlàní náà sì da màálù wọbẹ̀. Èyí ló sì fà á tí èdè àìyedè tó fi máa ń bẹ́ sílẹ̀ láàrin wọn nínú ètò ti já sí wípé tó bá ti ṣẹlẹ̀ báyìí ẹnì kíní àti ẹnì kejì wọn a máa dojú ìjà kọra wọn tó sì máa ń ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ nínú ètí ẹ̀mí tó sì máa ti ń bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àmọ́ ṣá o Sulaiman Ngoroje ó ní àwọn ti rán àwọn ikọ̀ àwọn agbófinró lọ sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ń ṣẹlẹ̀ láti lè dá àlàáfíà padà sí àwùjọ wọn náà. Ìròyìn ti Yorùbá Nation báyìí. Ààrẹ ọ̀nà kakanfò fún ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams ó ti ṣe bẹ́ẹ̀ béèrè bílíọ̀nù 5 náírà lọ́wọ́ ẹni tó jẹ́ ajìjàgbara tó ń pè fún ìdásílẹ̀ ilẹ̀ Yorùbá Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Igboho látàrí ẹ̀sùn pé ó tọwọ́ bọ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ètò òun àti ẹnìkan jọ ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sì ti tú àṣírí tí èsì ti tòun tó ti tú síta. Ilé ẹjọ́
ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ìgbẹ́jọ́ náà ti tẹ̀síwájú báyìí nínú èyí tí ẹni tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tó ti fi ẹ̀sùn kan ajìjàǹgbara Sunday Igboho nínú ètò ti sọdúnmọ́ wípé ó tọwọ́ bọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun tó sì mú fọ́nrán kan èyí tí kìí ṣe ti tòun tó mú jáde lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nínú oṣù kẹrin ọdún tá a wà yìí tó sì ń já ọ̀rìn káàkiri tẹ́ ẹ̀ bá sì gbàgbé fọ́nrán kan tó ti ń já ọ̀rìn láti inú oṣù kẹrin nínú èyí tí Ìbà Gani Adams tó ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú èèyàn kan tí wọ́n sọ di mọ̀ pé ó ń gbé ní òkèèrè yún lókè òkun nínú ètò ti sọ ọ̀rọ̀ lóríṣiríṣi tó ti fi ẹ̀sùn kan ọmọ Adéyẹmọ wípé ó ṣeé ṣe kó lọ́wọ́ nínú ikú tó pa ẹni tó jẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ rí ní ilẹ̀ yìí èyún Bọ́lá Ìgè ni ọ̀rọ̀ náà ti di rántó ní àti oṣù kẹrin ọ̀hún tó sì ti ṣe bẹ́ẹ̀ gbéra wọn lọ sí ilé ẹjọ́ wàyí o Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá wa ní pẹ̀lú ìgbésẹ̀ tí ọmọ Adéyẹmọ gbé yìí níṣe ni ó tako òfin ilẹ̀ Nàìjíríà ti ọdún 1999 pẹ̀lú bó ṣe ń wọ ìkọ̀kọ̀ òun tó sì ti mú ọ̀rọ̀ burúkú jáde nínú ètò tí fẹ́ ba orúkọ òun jẹ́ àti ìjọmọlúàbí òun láwùjọ àwọn ènìyàn èyí ló sì fà á tó lóun fi ń béèrè fún owó ìtanràn lọ́wọ́ ọmọ Adéyẹmọ èyí tí ó jẹ́ bílíọ̀nù 5 náírà gbáko. ti Biafra Nation ẹni tó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra Simon Ekpa tó fi orílẹ̀-èdè Finland ṣe ibùgbé ó ti fi ohun akọni léde báyìí pẹ̀lú bó ti sọ di mọ̀ wípé lẹ́nìí tí ń ṣe ọjọ́ 28 àti ọ̀la tí ó mọ̀ ṣe ọjọ́ 29 níṣe ni ìkéde kónílé ògbélé yóò tẹ̀síwájú káàkiri gbogbo ilẹ̀ Igbo látàrí arákùnrin tí ó jẹ́ olórin takasufe Igboja èyí tí àwọn agbófinró tí wọ́n fi ìbọn ṣe ọ̀sẹ̀ fún tásìgbẹ̀mí rẹ̀ níbi ọjọ́ 2 sẹ́yìn báyìí. Simon Ekpa tó fi ìròyìn náà léde lójú òpó ayélujára X rẹ̀ ó sọ di mọ̀ wípé àwọn kò ní káwọ́ gbéra bẹ́ẹ̀ ni àwọn kò ní fọwọ́ lẹ́rán kí àwọn agbófinró èyí tó pè wọ́n ní agbésùmọ̀mí lẹ́nu rẹ̀ wípé kí wọ́n wá pa gbogbo àwọn ọmọ Ìgbò tán mọ́ àwọn lọ́wọ́. Fún ìdí èyí àwọn tí ń ṣe ìwádìí lórí ọlọ́pàá èyí tó ṣe bẹ́ẹ̀ tó ṣekú pa arákùnrin olórin takasufe ọ̀hún tó sì tún tẹ̀síwájú wípé lónìí tí ń ṣe ọjọ́ 28 àti ọ̀la tí ó máa ṣe ọjọ́ 29 ìkéde kónílégbélé yóò máa wà káàkiri gbogbo ilẹ̀ Ìgbò náà ayọ̀ tún máa fún yín ní làbárè bí ìròyìn náà bí ó bá ti ń lọ. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún yín ní ìròyìn míì orúkọ tèmi ò ní yí padà ẹ sì má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ bá wa comment kẹ́ bá wa like kẹ́ sì bá wa share rẹ̀ káàkiri títí dìgbà náà mo kí wa pé a kú iṣẹ́ lénìí.